lulẹ̀ o ìjàre ọ̀nìkọ́ àti mọ́rúkọ èyí mọ́nìjà First Bank kẹ́ ẹ̀ múràn ní sí mi máa fún ni o ní 3 million naira kọ́ bá mi ṣírí kọ́ bá mi gẹ̀ẹ́tì rẹ̀ kẹ́dẹ̀ lẹ́jìtì mo fẹ́ tàṣẹ kùn ní àṣẹ kò yẹ pé kì máa takò bẹ́ẹ̀ yìí rẹ̀ ṣé mo òfin ló mú kẹ́ pàgíràndì kà pọ́n láti gẹ̀ẹ́ta náà ti dẹ́bìtì mi kan rìvásì òun òye kò yẹ pé inú app ni mo ti sẹ́ǹdì rẹ̀ sí opay ọkọ̀ pending lọ́dọ̀ ni ó lórí orí opay ṣùgbọ́n ọ̀dẹ̀ kọ successful lórí First Bank mi ọ̀dẹ̀ dẹ́bìtì rẹ̀ aláàtì rí lórí fóònù bá at the end of the day èyí o mi rí o àṣẹ burúkú kò gbóná àṣẹ kò yẹ pé à ń go kan òru náà ta àtàǹgò kan ọ̀sán akẹ́kọ̀ọ́ di yẹn náà mẹ́ta òun mo fẹ́ takò ọ̀nùkọ́ àti bá mi rí nǹkan àti bá mi mọ́rúkọ ní èyí rẹ̀ 3 million naira máa fún 8,000 naira mi kan débìtì ìṣọmọ kékeré o ìwé mi kẹ̀ jẹ́ ni ok ìwọ kò bá mọ̀ pé wo rò pé òun kéré àbí ok 8,000 lórí 800,000 ènìyàn ìwé mi kẹ̀ jẹ́ àbí ok 8,000 ni àbí yí 0 mẹ́jọ sí 0.8 yí sẹ́yìn rẹ̀ kó mi kẹ̀ jẹ́ èjì kékeré mo mú mẹ́sọ̀ if you don't value one you can't value 1,000 if you don't value 1,000 you can't value 1 million mo mọ mẹ́sọ̀ so ìjàre ọ̀nùkọ́ àti mọ̀rúkọ èyí rẹ̀ 3 million máa fún ni o asap ní ké díẹ̀ mi asap mo wú wọ́n ẹ́ at least kí n bá tàṣẹ kọ́ nìkan kọ́ bá kú dànù ẹ̀yìn àkókò àwọn abẹ́rù mi bẹ́ẹ̀ ni irú rọ́bìṣì wo nìyẹn what an insolent kẹ́mi abáyàn àdó pọ̀ ní ti lo over 100 years ní ti lò bẹ́ẹ̀ at the end of the day kí service ní mọ̀ ti dá ọmọ ogun ọdún kẹfà kẹrákòrò that's nonsense ó pè gan kéètì tó 10 years gan service náà wà òkè ọpẹ́lọpẹ́ Emefiele kò mú àmọ́ ó pè Fádédá ní mú ní mojú ẹbọ irú èèyàn ní mú àmójú ó pè náà àbámọ́ ó pè nonsense làkàsí tẹ́lẹ̀ èèyàn ní mú ní jèso igi kígi ngbàkùn kọ́ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó pè bẹ́ẹ̀ ti sún òun mórí lò anyway njàre alright kí n take care.